ìṣọ́ra àtàfiyèsí fún coronavirus kòrò bí iná. Coronavirus tó gbòde yìí yóò fò wá dà. Ìgbọràn sáwọn ìṣọ́ra tí gbogbo ayé ti ń polongo ló lè kó wa yọ. Ìgbọràn sàn jẹbọ rírú. Ẹbọ kéékèèké nísì máa ń gba láìkúlà. Ìgbọràn, ìṣọ́ra ẹni àtàfiyèsí làwọn ẹbọ kéékèèké ọ̀hún tí wọ́n bá ní ẹjẹ́ àfarópalé torí ìtalẹ̀ ni. Tí wọ́n bá ní ẹjẹ́ àfìtọ̀pàjà torí jẹ́sẹ̀jẹ́sẹ̀ ni. Gbogbo táwọn elétò ìlera ń polongo pé a máa ṣe torí ti gbogbo wa ní àlàáfíà lọ́rọ̀. Ẹni tí ó sì kú ló lóko òkè ọ̀hún ló ní ilé gàgàrà òkè odò búdọ̀lá. Ẹ̀tẹ́ tí lẹ́kọ̀ọ́ ẹgbọ́n tó yẹ ká máa ṣe. Ẹjẹ́ á máa fọwọ́ wa lóòrèkóòrè. Tẹ́ ẹ bá ṣàkíyèsí pé ó ti pẹ́ tẹ́ ẹ ti fọwọ́ yín, ẹ mọ́ ṣe ti kàbọ̀ mú. Ìka tọ́tọ́ sí mú làá fi re mú òsì mọ́ lásìkò yìí o. Ẹ mọ́ fọwọ́ bọ́jú, ẹ mọ́ tọwọ́ bẹnu láìfọ̀. Bẹ́ ẹ bá fẹ́ ṣàyẹ́sí ọ̀rẹ́, ọwọ́ rẹ̀ dà ọ̀rẹ́ já bọ́wọ́ òsì mọ́. Ìgúnpá ni ẹ máa fi kíra yín bẹ́ẹ̀ bá fẹ́ fìfẹ́ hàn. Torí àtẹ́lẹwọ́ gan ni ìjàmbá ọ̀hún ni ráàyè farabalẹ̀ ṣàbá sí. Ẹni tó bá bẹ́ni tó sín tàbí wúkọ́ sọ́wọ́ bọ́wọ́ ti lè ti ibẹ̀ kárùn-ún. Ẹ ṣọ́ra, ẹ jùwọ́ síra yín lásán ni. Ọ̀rẹ́ yín ò lè bínú bó ṣe tọ́kan ò sí mọ́ bó ṣe gbà lókù. Ẹ fi bòmúbòmú yín tẹ́ ẹ bá wà láàrin èrò. Torí ẹni tó bá lè wúkọ́ òjijì lè tú jombo sáfẹ́fẹ́. Mímú símú kòkòrò àìfojúrí gan sí lọ́nà ọ̀rọ̀. Àmọ́ ẹni tó bá ti lè bomú ó ti ṣọ́ra fún jombo kòrónà. Kíní kan ló wá yà mí lẹ́nu nígboro. Mo rí àwọn èèyàn tí wọ́n lo ìbòmú lóòótọ́. Àmọ́ inú èèyàn bíi 10 tí mo rí tí wọ́n lo ìbòmú, 8 nínú wọn àgbọ̀n ni ìbòmú tàwọn wà. Ìbòmú la pè é, kì í ṣe ìbò àgbọ̀n. Ẹ jẹ́ á ṣe bó ti tọ́ ká ṣe bó ti yẹ. Ẹ mọ́ kó bàtà yín lọ́wọ́ fẹsẹ̀ lásán rinú ẹ̀gún èṣùṣù. Ẹ jẹ́ á ṣọ́ra ká ṣe bó ti yẹ lọ́yọ̀. Tẹ́ bá wá rí èèyàn tí ń wúkọ́ àbáàdì tàbí tí ń sín pẹ̀rẹ̀pẹ̀rẹ̀, ẹ mọ́ fojú ikọ́ lásán worú ẹ̀ lásìkò yìí mọ́. Ẹ mọ́ sọ pé bóyá àtàlọ́pàá wọn lórí ni wọ́n fi ń sín gbọmọgbọmọ. Ẹ jẹ́ á yàgò fúnrú ẹni bẹ́ẹ̀ kì í ṣẹ̀ṣẹ̀. Ká jìnnà sírú ẹni bẹ́ẹ̀ kì í ṣèkórìíra. Ìṣọ́ra ẹni ní ẹ kàn mọ́ firú ẹni bẹ́ẹ̀ ṣẹlẹ́yà láwùjọ ni. Gbogbo wa lájọ nílò ìrànlọ́wọ́ ara wa lásìkò yìí. Bẹ́ẹ̀ bá fẹ́ sín tàbí wúkọ́, ẹ fìṣẹ́po ìgbọ̀nwọ́ yín bomú torí àtẹ́lẹwọ́ lè fún àrùn yìí síbi tá a lérò. Bí ìkọ́ ilẹ̀kùn ilé, ìkọ́ ilẹ̀kùn ọkọ̀, ìkọ́ ilẹ̀kùn ọ́fíìsì àti gbogbo oríṣiríṣi báyìí tá a mọ̀. Ẹ jọ̀ọ́ ká má bàa wá mọ́ sínsín àbáàdì ìdáfurasí kòrónà yìí. Ẹ jẹ́ á máa jẹ èso onífítámì nínú. Vitamin C ni bí ọsàn, àwọn èso àtàwọn nǹkan yòókù. Kó lè lé ikọ́ kíkọ́ àbí sínsín burúkú adójútini láàrin èrò jìnnà. Paríparí ẹ jẹ́ gbogbo wa ó fìdí mọ́lé. Kẹ̀kẹ́ ilé wa kọ́ máa ta wá nídìí lásìkò yìí ju ti bòmíràn lọ ni. Ẹ jẹ́ ká ṣọ́ra fún ibi tèrò bá sì pọ̀ sí lápọ̀jù. Kárìn kápọ̀ yìí yẹni lásìkò yìí ò sí mọ́ o. Kárìn kápọ̀ lásìkò yìí pípanẹ́panẹ́. Tẹ́nìkan bá sì wá fura síra rẹ̀ pé àrùn kòrónà ti kó sí òun lára, kó yàgò fún àwọn ènìyàn rẹ̀ àtàrà ìyókù gédégédé kí ọlọ́kùn ó mọ̀ bá wá di púpọ̀ kó ní ṣègùn sájà àjò. Kíá ni kí olúwa rẹ̀ ó sì pe àwọn elétò ìlera sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kí ẹ lè tètè dóòlà ẹ̀mí ẹ̀. 08097000010 08095394000 08078288999. Ẹni ó bá tètè jọ̀wọ́ ara rẹ̀ ṣàǹfààní fúnra rẹ̀ àtàrà ìyókù ni. Kòrónà ò ní fi ilé àwa sóde, àrùn kárùn ò ní fi ẹ̀wù àwa sọ̀dẹ̀dẹ̀. Gbogbo wa ni ẹja gbé káyé wa ó lè dára.